Ó mà ṣe o, ṣé ẹ fẹ́ rí ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀dájú gbáà ni eléyìí, nítorí wípé níbi ayẹyẹ òkú ni a wà o, tí àwọn Fúlàní tí wọ́n ti dé pẹ̀lú ogun pẹ̀lú ìjà, wọ́n sì fa ọ̀kọ̀ wọn yọ, ìyẹn àdá wọn, wọ́n dẹ̀ tì í bọnú obìnrin olóyún tí wọ́n sì pa á. Ó mà ṣe o, ǹjẹ́ ẹ rí i pé ìwà àwọn aráabí ó mà tún ti ń peléke sí i o. Ojoojúmọ́ ni wọ́n fi ìbàjẹ́ ṣayọ̀. Ẹ tún wá gbọ́ ìwà ìbàjẹ́ mìíràn tí wọ́n tún hù láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tí a gbọ́ ni wípé Reverend Ezekiel Dachaumo, ìyẹn àlùfáà yìí, ó ti sọ̀rọ̀ o. Ó ní ibi ayẹyẹ ìsìnkú tá a lọ láti lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún ènìyàn, ibẹ̀ ni a wà o, tí wàhálà àti ìdààmú àti gìrìgìrì tó bẹ́ sílẹ̀ níbẹ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ìwà burúkú tó kan mí lóminú jù ni ibi tí aláboyún tí wọ́n ti ti idà bọ̀ ọ́ níkùn, tí wọ́n sì ro ọmọ inú ẹ̀ jáde tí wọ́n pa á. Ó mà ṣe o, ṣé ẹ rí wípé ìwà ìbàjẹ́ àwọn agbésùnmọ̀mí ó tún gbilẹ̀ sí ni, tó dẹ̀ jẹ́ wípé ìjọba ò lè rí nǹkan kan ṣe sí i. Ẹ wo Reverend Ezekiel, ó ní ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ tó kọni lóminú, ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé àti ìṣẹ̀lẹ̀ tó burú jáì ní ibi tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti fa idà yọ, tí wọ́n ti bọnú aláboyún, tí wọ́n ro ọmọ inú rẹ̀ jáde tí wọ́n sì pa á. Ó ní gbogbo akitiyan mi ni mo fi pe gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò wípé kí wọ́n tètè dá sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n agbésùnmọ̀mí ti hùwà láabi tí wọ́n máa hù. Bákan náà, ẹ dákun, mò ń bẹ ìjọba ni pé ẹ tètè bọ́ sójú iṣẹ́ o, kẹ́ tètè mú àwọn tó ń bẹ nídìí ìwà ìbàjẹ́ yìí. Bẹ́ẹ̀ ni o, nítorí pé bí bẹ́ẹ̀ kọ́ ìwà ìbàjẹ́ á tún máa gbèrú sí i ni o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin náà wo ohun tí wọ́n ṣe fún odidi aláboyún. Ṣé bẹ́ẹ̀ làwọn aráabí ṣe dájú tó ni? Bẹ́ẹ̀ làwọn aráabí ṣe dájú tó ni. Èyí ló wá mú kí ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn àti ẹ̀dùn ọkàn tó mú kí àwọn ará ìlú máa sọ ẹ̀dùn ọkàn wọn jáde wípé ẹ wò ó, àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o, nítorí wípé ọ̀nà kan ṣoṣo tí a lérò wípé orílẹ̀-èdè Nàìjíríà ó lè fi rí àlàáfíà ni wípé ẹ tètè kọ̀ tàbí kẹ́ dẹ́kun láti máa kó àwọn Fúlàní sínú ọmọ ogun mọ́. Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú gba ìjọba nímọ̀ràn, nítorí wípé ẹ mọ̀ pé àpégbọ́n ni àìpégọ̀. Wọ́n ní ìbá dára o, ẹ dákun, ẹ má kó àwọn Fúlàní tẹ́ ẹ bá ti mú, ẹ má kó wọn sínú ọmọ ogun mọ́, kẹ́ ẹ má sọ pé wọ́n ti ronúpìwàdà. Wọ́n ní kò sí tó lè ronúpìwàdà nínú wọn. Bẹ́ẹ̀ ìwà ìbàjẹ́ yìí ó lé sí i ni. Ẹ tún wá gbọ́, bẹ́ẹ̀ làwọn ará ìlú ní pé síbẹ̀síbẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ìjọba tún máa rán àwọn aṣojú lọ wípé kò sí kankan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Wọ́n ní bẹ́ẹ̀ wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà wà lálàáfíà. Ẹ dákun, ṣé àlàáfíà ní ká pe léyìí àbí àlàáfíà fìyà? Nítorí wípé a ò lè sùn ká fọwọ́ rọrí mọ́ o. Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú ti ń pariwo wípé ọ̀dádá tó dá gbogbo ọ̀rọ̀ ilẹ̀ gan
ó ti tàtẹ́rù nípà ìyẹn Muhammadu Buhari. Ẹ wá gbọ́ o, ṣé ẹ̀ṣẹ̀ ni pé kí àwa náà ká dìde ogun padà sí àwọn agbésùmọ̀mí ká lè gbára wa sílẹ̀ ni, àbí bá a ṣe máa káwọ́ lẹ́rọ̀ rèé tá ò ní lè sọ̀rọ̀? Torí ó ti wá ń sú àwọn ará ìlú báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí pé ṣé ẹ rí ìbọn tí wọ́n ń gbà kí àwọn agbésùmọ̀mí máa gbé kiri tàbí àwọn Fúlàní dáràndáràn yìí, wọ́n ní ara ohun tó ń fà á tí wọ́n fi ń hùwà láabi wọn leléyìí o. Bẹ́ẹ̀ lará ìlú ní bí ìjọba Nàìjíríà bá fẹ́ ṣe dáadáa ni, ẹ wò ó, kò jẹ́ kó sí Fúlàní lára àwọn kàbáàsì mọ́, tó túmọ̀ sí wípé ṣé ẹ rí àwọn Fúlàní tó ń bẹ nínú àwọn kàbáàsì, àwọn ni wọn ò lè fún bàbá Tinubu láyè láti ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́. Bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe ló dàbí pé gbogbo àwọn chief of service staff ó dà pé ọ̀pọ̀lọpọ̀ wọn Kìrìsìtẹ́nì ni o. Àsìkò ti tó báyìí tẹ́yìn náà yóò gbèjà ara yín ni o, tẹ́ ẹ pa àwọn ará bí yìí, nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ará bí yìí á tètè pa wá ni o. Ibẹ̀ ni Ṣèyí Àgbọ́màbíwọn ó sọ̀rọ̀, ó ní ẹ wá gbọ́ o, ohun tó ń dunni jù ni wípé àwọn mùsùlùmí yìí wọ́n sì ní lọ́kàn pé àwọn agbésùmọ̀mí tó ń fẹ̀mí èèyàn ṣòfò yìí wọ́n sì ń jàjà ẹ̀sìn ni. Ó wá ní ẹ wá mọ ohun tó kọ mí lóminú jù, ibi tí mo ti ń rò pé ṣé a ò ti ṣi ẹsẹ̀ gbé báyìí ni ibi tí ìjọba tó ti ń gba àwọn bókobòko aronúpìwàdà, ìyẹn àwọn bókobòko tí wọ́n ronúpìwàdà sínú ológun. Ṣé ẹ ò mọ̀ pé ó dàbí pé a gbin ọmọ àparò sábẹ́ ni? Bẹ́ẹ̀ àwọn olùmọ̀ràn ilẹ̀ Nàìjíríà yìí àfẹ́ lè sọ pé àwọn ní ìṣòro wa o, nítorí wọn ò fi ìmọ̀ràn gidi sílẹ̀. Bí àpẹẹrẹ, bó o lẹ ṣe máa bá gbésùmọ̀mí jà tẹ́ ẹ tún máa lọ fún wọn lóúnjẹ nínú igbó tí wọ́n wà. Á jẹ́ pé àwọn tó ń fi ẹ̀mí ará ìlú wéwu leléyìí o, nítorí kò sí nǹkan tí orílẹ̀-èdè yìí ò ní dà. Ibi tá a bá ń ba lọ báyìí wọ́n sì máa gbé orílẹ̀-èdè yìí tó máa jọ dúnàádúrà pé ẹja kúkú tà á fáwọn agbésùmọ̀mí. Ó mà ṣe. Bẹ́ẹ̀ wọ́n ti pe Sultan Sokoto lẹ́jọ́ wípé ṣé ẹ̀ ń wòran ni, kí ló dé tẹ́ ẹ̀ lè dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́. Tó a ò ní rí jù báyìí lọ, nítorí wípé àwọn máa bẹ̀ ọ́ bí ẹni bẹ̀ṣu, àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò, ẹni bá wá láò ní dé, ohun màá láò ní dé bá o, la fi ń kí yín wípé ó dàbọ̀.